sọ bẹ́ẹ̀ o, wọ́n ti set ring light, wọ́n ti go live lórí Facebook nítorí tèmi. Odindi 4 hours nìkan tán Lizzy Anjorin ṣe fẹ́ pa mí ni. Ẹ̀yin tèmi, ó tún ti ṣẹlẹ̀ o. Arábìnrin tí ẹ̀ ń wò lójú àwòrán yín yìí, ó ti gbé Lizzy Anjorin ṣépè o. Ó ní kílódé, ó ní odidi 4 hours ni Lizzy fi set ring light fún òun, tí ó fi fún un lépè, tí ó fi ń sọ oríṣiríṣi nǹkan sí òun. Ẹ̀yin èèyàn wa, kí la tún rí gbọ́ báyìí nípa Lizzy Anjorin? Ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ nípa Lizzy Anjorin. Ó ti yá. Now let's get into this. One thing tí mi ò ní ṣe ni pé I will not slander. I will stand on logic. Ó ní mo HIV. Ó ní mo ní sickle cell. Ó ní wọ́n rape mi ní 4 years old. Òun ní okay, àwọn tó rape mi yẹn, àwọn ni wọ́n fún mi ní HIV. Bó ṣe mọ̀ pé tí bá fẹ́ wúwo ọmọ Bàrígà fún ẹ, màá sọ fún ẹ pé ọkọ ẹ pẹ̀ láwọn tó rape mi. Ìyẹn tún kọ́, omi ìwà ní ṣe bẹ́ẹ̀. But now we will stand on logic. The video I made yesterday, mo ní ìṣe àti àṣà Yoruba. Tí ìwọ àti èèyàn gan tẹ́ bá sọ̀rọ̀, tó ọmọ ènìyàn bá wá ń ṣe nǹkan ayọ̀. Mo ní o ní 2 options. Either kò ignore àtọ̀hún àtọmọ ẹ̀, kò tiẹ̀ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé wọ́n exist. Or kò ní congratulations, kò dẹ̀ move on. Ó wá ní wọ́n ti sanwó, Ìyábọ̀ Òjó sanwó fún mi. Ó ní Ìyábọ̀ Òjó lèmi bá ṣiṣẹ́. Ó ní mo lè HIV. Ó ní mo ní sickle cell. Mi lè gbọ́ tán. Ayé dà, ayé wa dà. 3 hours, 2 hours, 5 hours video. Ibo mo ta ló dá sí meantime. But yẹn àwọn bí tí mo gbọ́ dé nìyẹn mo kọ pé no, this is crap. But one thing I will say, tí mo dẹ̀ máa sọ ni pé ìgbà tí ọ̀rọ̀ pé wọ́n jí nǹkan ní ọjà ń gbà yẹn, mo ṣe video mo ní somebody like Lizzy Anjorin cannot go to ọjà láti lọ jalè. Video yẹn wà ń bẹ̀ o. So Ìyábọ̀ Òjó ò sanwó fún mi ń gbà yẹn, mi ò ṣiṣẹ́ fún Ìyábọ̀ Òjó ń gbà yẹn. One thing I will put out here is that Lizzy Anjorin, if you cannot stand the heat, do not stay in the kitchen. If you will set your ring light every single time somebody mentions your name, then social media is not for you. Mari Pella lórí Twitter, wọ́n máa drag ọmọ yẹn. Pella tó jẹ́ pé òun lẹ́lòmíì fi ń cure depression. Ọmọ yẹn tó jẹ́ pé ó kàn go about business ẹ̀, kò ṣe saga, kò búyàn, kò ṣe kankan. They will come for you when you're on social media. People will mention your name. This is a public space. Èmi gan tó jẹ́ pé à ń bẹ Ọlọ́run celebrity ni mí. A sì ń bẹ Ọlọ́run follower ni mí. Àwọn èèyàn tó ṣe fídíò tó ń bú mi ojoojúmọ́ ló ń pè mí ní single mother. Ojoojúmọ́ ló ń sọ pé mi ò rówó ṣerun, pé yà ń jẹ mí, pé refugee ni mí láàbúrọ̀dù tí mo wà. So it's a social media space. Now back to the main topic. So Ìyábọ̀ Òjó sanwó fún mi. Wọ́n rape mi ní 4 years old ni mo ṣe ní HIV. Àwọn ọmọ mi ní sickle cell. Shout out to everybody with HIV. All HIV patients, you are strong, you are bold, you are beautiful. Continue to take your medication, you all will be fine. Every mother, tó ń battle pẹ̀lú sickle cell, you all are strong. God will see you all through. I will stand on logic other than slander. Èmi ò catch cruise lórí social media space. Ẹ̀yin lẹ máa fàjà, ẹ máa sáré gbọ́nà Facebook lọ́kẹ́ lè máa gba coins. Àwa ò monetize page wa. Ìyẹn tún kọ́, àwa ò monetize page. Àwa ò gbowó lórí social media. Bóyá lọ́la o, a lè wá òpa, check àwa náà gbẹnu sí. Ká gẹnu sí. But now let's go back to logic. In the Yoruba culture, which is my point that I made yesterday, that in the Yoruba culture, if you have an issue with somebody, tí ọmọ ènìyàn wá ń ṣe nǹkan ayọ̀, you have 2 options. Congratulate and move on. Or ignore totally. Ignore them totally. And for Lizzy Anjorin, ọmọ àgbà ni Lizzy Anjorin now. Àwọn relationship tí Lizzy Anjorin ní pẹ̀lú Ọlọ́run afọ́run kẹ́ bàbá Aláàfin Ọ̀yọ́, ikú bàbá yèyé. So Lizzy Anjorin ó bá gbà jẹ, ó bá gbà mu, ó mọ ìṣe àti àṣà Yorùbá. Ó rí bí bàbá ṣe tò ìlú. Àgbà yẹn wá kan gbogbo yín ṣe fẹ́ báyé jẹ́ ni. Ṣé ẹ fẹ́ báyé jẹ́? Ìwà tó yẹ kí rọ̀wá ẹ máa wù kẹ́ máa sọ pé no, ọmọ má ṣe bẹ́ẹ̀. Àwọn kan wá ní Esabod, wọ́n dárúkọ èèyàn kan. Èmi ò ṣe fracas, èmi ò ṣe saga, àwọn followers mi mọ̀ mi. But the truth has to be told, which is why I will stand on logic. Pè mí lẹ́nything. Sanwó fáwọn èèyàn kan máa dígì, kan máa wá information mi.
ẹni tó bá ní happiness nílé ẹ̀ òun ló máa jókòó tó máa ṣàlàyé tó máa wá social media validation. Anything you say, it is real. Any information they give you, it is real. Wọ́n rape me, you are right. Wọ́n rape me, you are right. That is your business. But àgbà ti kàn yín, ẹ jẹ́ ká ṣe bó ṣe ń ṣe kó ba lè rí bí wọ́n bó ṣe ń rí. I used to be your follower látàyè ìkọta pẹ̀lú kí ló Àríkẹ́. I used to follow you. This lady very hardworking, very gbogbo ẹ. Màdé tún lọ ọmọ wo style aṣọ, àtúmọ̀ wo style gold. Bẹ́ẹ̀ style náà òun ló tún rèé no, eléyìí ló tún ṣe Naija ń sìn yo. I had to unfollow you because bẹ́lẹ̀ ìjà bátọ̀hún jà. Báwo ni mo ṣe máa ṣe fídíò? 334,000 views. 1,156 comments and not even one positive comment about you. Ọ̀gẹ̀dẹ̀ ò lè má bàjẹ́ kó ló mú pọ́n. I will not do slander like I said. I will stand on logic. Tójú bá ń ṣe pin, a máa yọ, a máa fi hàn ojú pé ojú òun ṣe pin. Ipò àgbà ti kàn Lizzy Anjorin. Fi ra sípò yẹn. Gbogbo TikToker tó bá dárúkọ ẹ, you will set ring light wà máa drag wọn. If you cannot stand the heat, you have to leave the kitchen. Ní Yoruba culture, tí wà téèyàn bá ń jà, Yorùbá gbọ́ ní kì í ṣe bí tá bá ń jà, kò kì í ṣe bí ti ká kú. Congratulate or you move on. Tó bá lọ live, táwọn èèyàn bá wá sí comment section, Lizzy, you did not congratulate Iyabo Ojo. Do not ignore or you congratulate. But when I defended you, that nígbà tọ́rọ̀ wọn jí nǹkan kò jí nǹkan, mo ní Lizzy Anjorin cannot do that. That this is a lady of substance. Wọ́n sanwó fún mi gbà yẹn. Ìgbà tó di pé ojú bàjẹ́ ta fi hàn ojú. Tí ìpín yọ lójú ta fi hàn ojú, ó di pé wọ́n sanwó fún mi. Ẹni tó bá máa sanwó fún mi máa try gan o. Because dollar làwa ná ní region táwa wà, ṣé you know? Dollar làwa ná ní region. So ẹni tó bá máa convert naira sí dollar láti sanwó fún mi kí n máa defend ẹ lórí social media, ẹni á ṣe, á try. Moreover, I do not even do saga. I do not do no fracas. I will say my opinion and I will move on. Gbogbo àwọn tó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀, ó ti set ring light, ó ti bú wọn, ẹ̀yin ò ti ẹ̀kan èmi ò, I don't inherit enemies. Say your opinion and move on. But for the fact that you are in the social media space, people will talk about you. If you don't want nobody to talk about you, you get off the social media space. And like I said, ilẹ̀ Yoruba is that ṣe àti àṣà Yoruba nìyẹn.